Hi everyone, welcome to my channel. If you are new to me, kindly click on the red subscribe button down below to subscribe to my channel free of charge so that you don't miss anything on this channel. Orúkọ tèmi ni Chief Dauda Lawal ọmọ Àrówá Àwíṣẹ́ of Adó Èkìtì. Iṣẹ́ babaláwo ni iṣẹ́ mi. Mo jẹ́ babaláwo onífá àti babaláwo oníṣègùn. Mo tún jẹ́ eléégún pẹ̀lú. Ìyàtọ̀ tó wà láàrin babaláwo onífá àti oníṣègùn ni wípé oníṣègùn tán bá wá bẹ̀ wọ́n ní iṣẹ́ wọn ò kì í béèrè sí bíi ti babaláwo onífá. Babaláwo onífá á gbé fájànlẹ̀ á béèrè kí lòun á ṣe fún iṣẹ́ báyìí báyìí tí wọ́n bẹ̀ òun. Ṣùgbọ́n tó bá jẹ́ babaláwo oníṣègùn ni òun á kàn lọ á mú ewé kíní ewé kejì á lọ bẹ̀ ọ̀sán yìí níṣẹ́. Ṣé ìyàtọ̀ tó wà láàrin ẹ̀ nìyẹn. Ọlọ́run ló dá gbogbo wa pátápátá àti ewé àti egbò àti ifá gbogbo wa tá Ọlọ́run ló dá. Kò sí nǹkan tá a lè fi wé Ọlọ́run láyé. Kò sí nǹkan kan. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo mọ̀ wípé Ọlọ́run wà. Mò ń sin Ọlọ́run dáadáa nípa wípé ká ṣoore fún ẹni tó bá béèrè ẹlòmíì á máa lọ torí Ọlọ́run tí à ń dárúkọ yìí kì í gba owó kì í gba òbí lọ́wọ́ èèyàn ju pé kó o ṣe ìfẹ́ náà wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run mo dúpẹ́ o tó bá ti sùn tó jí tó bá rẹ̀ láyàtà láfíà wà ní Ọlọ́run mo dúpẹ́. Ọlọ́run ló ń sìn wá kò sẹ́ni tó ń sin Ọlọ́run Ọlọ́run ló ń sin àwa torí a kì í gúnyàn fún a kì í tẹ̀bà fún ju ká sọ pé Olúwa o ṣé o ọpẹ́ ló ń jẹ Ọlọ́run ọpẹ́. Ẹ ṣe rí àwọn tó ń wò bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. Ìdí ni wípé látijọ́ tí ẹ bá lọ sí ọ̀nà oko ẹ máa rí tán máa gbéṣu sí ojú ọ̀nà. Ẹni tó bá fẹ́ raṣu á ń gbéṣu yẹn á fowó ẹ̀ síbẹ̀ á máa lọ. Ṣùgbọ́n láyé tá a wà yìí ẹni tó kọlẹ̀ tó gbẹṣu àti iṣu àti nǹkan tó wà ń bẹ̀ olè á kó lọ. Tó bá di ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tán àpè babaláwo adébẹ̀ ta ló kóṣu kò tí ò bá sẹ́ni tó jẹ́wọ́ á gbàṣẹ sílẹ̀ wọ́n á tàṣẹ fún tọ̀hún ó lè ya wèrè ó lè ṣe nǹkan ló lè ṣe. Ìdí mi sọ pé ìkà ni wọ́n nìyẹn. Babaláwo kì í ṣèkà ṣùgbọ́n condition ló máa ń sọ pé babaláwo ìkà ni kì í ṣèkà rárá. Oògùn tí ò bá ti jẹ́ náà ń pè ní pé ìkà. Ṣùgbọ́n ẹni táyé ẹ̀ ò dáa tán pa nǹkan méjì mẹ́ta pọ̀ fún tán ní kó lọ fi wẹ̀ táyé ẹ̀ dáa ṣé ìkàlà pé àbí ẹni tí ó ń sunkún àìrọ́mọbí tó lọ sílé ayé babaláwo tán mú ewé egbò tán ṣe fún tí ó lóyún tó bímọ ṣé ìkà nìyẹn. Ìhà tó kọ sí kálukú náà fi ń pè é bẹ́ẹ̀. Babaláwo kì í ṣe ìkà. ṣé rí bí tẹ́ ẹ dé yẹn láti ìbẹ̀rẹ̀ ayé náà ti ń bọ̀rìṣà. Tẹ́ ẹ bá gbọ́ àwọn kìrìsìtẹ́nì tẹ́ ni wọ́n ń sọ wọ́n ní Kéènì àti Ébẹ́lì ṣe rántí pé wọ́n lọ ṣèrúbọ tó sọ pé ẹbọ ẹnìkan lọ́lọ́run gbà Ọlọ́run gbà tẹ́ ẹbọ ní kejì torí a gbọ́ bẹ́ẹ̀. ṣe rí ìbọ̀rìṣà kò ń ṣe pé kò sí nǹkan tó burú ń bẹ ó ti wà láti tẹ̀kọ́ ṣe nítorí pé tó bá ní àwọn tó ń bẹ̀ níṣẹ́ náà wàá máa fún wọn lóúnjẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí wọ́n sọ pé ìbọ̀rìṣà ẹ wo Ògún kò síbi tí wọ́n ti ń bọ Ògún ní gbogbo àgbáyé yìí. Wọ́n á fún lépo wọ́n á fún lóbì wọ́n á fún níyọ̀ wọ́n á fún nígbín wọ́n á fún lẹ́mu wọ́n á tún fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà ni. Ìyẹn ò kì í ṣe pé ìyẹn ò ní kéèyàn má sìn Ọlọ́run. Ọlọ́run ló dá wọn tó dẹ̀ sọ nǹkan tá a máa fún wọn.
kì í ṣe ìbọ̀rìṣà rárá. Mùsùlùmí, kò sí mùsùlùmí tó lè dúró lénìí kó fẹnu ẹ̀ sọ pé kò gún pa wọn ò ní sọ. ṣe báwọn náà lọ ń bọ Ògún ní kọ́nà. kò sí kì í ṣe kan tó burú jù. ẹ ṣe wọ́n máa ń pè kan pé nǹkan tá a pa orí ayé pọ̀ kó wà lọ́dọ̀ Ọlọ́run Olódùmarè. òun ni pé ìbáṣepọ̀ wa ní èkíní kò sí mùsùlùmí tó jẹ́ àfáà tí ò ní lo ewé àtegbò. tẹ́ ẹ bá ń wo àwọn kìrìtẹ́nì tẹ́ ń sọ yìí, tẹ́ ẹ bá lọ sí àwọn bóyá sẹ̀lẹ̀ lẹ lọ bóyá kérúbù lẹ lọ, nínú kan gbé omi àbí òróró kan wá nǹkan kan papọ̀ mọ́ra wọn. àwa náà àáyẹ ewé àáyẹ egbò àpapọ̀ mọ́ra. ṣebí ẹni tó ń jẹ ẹ̀fọ́ nílé ẹ̀ tá a fi rú sí tá a fata sí ògùn ló ń jẹ. kò sí yàtọ̀ kankan láàrin wa àfi tá a bá wá ń tanra wa jẹ lókù. inú àwọn ẹlẹ́sìn àbáláyé ó mọ́jà àwọn tẹ́ ń sọ yìí lọ. ọjọ́ wo lẹ gbọ́ wípé àwọn kan wọ́n rí nǹkan mọ́lẹ̀ sí ibì kan, àìmọye ṣọ́ọ̀ṣì náà ti rí nǹkan mọ́lẹ̀. babaláwo náà náà wá bá. ewé ló pa wá pọ̀, ewé àtegbò ló pa wá pọ̀. Ọ̀rúnmìlà sí Ọlọ́run òun ló ń gba ọ̀rọ̀ Ọlọ́run sí, òun ló ń sọ fáwọn fún ìránṣẹ́ ni, ìránṣẹ́ Ọlọ́run ni, agbọ́fọ̀ Ọlọ́run. tìtorí gbogbo nǹkan tẹ́ ẹ mọ̀ ọwọ́ ẹ̀lẹ́ ti béèrè. ó súnmọ́ Ọlọ́run ju gbogbo ènìyàn lọ, ó súnmọ́ Ọlọ́run ju àwọn irúnmọlẹ̀ yòókù lọ. òun ló gbóhùn Ọlọ́run tá a sọ fún wa ń bí, agbọ́fọ̀ Ọlọ́run ni. kò sí ìmọ̀lẹ̀ kankan tó ní kan sì ń yàtọ̀ sọ́lọ́run o. kò sí ìmọ̀lẹ̀, kò sí òrìṣà kan tá a lè fi wé Ọlọ́run ọba. Ọlọ́run ló dá òrìṣà tẹ́ ń sọ yìí. kò sí mi ò rí irú ìmọ̀lẹ̀ bẹ́ẹ̀ tó lè sọ pé òun pẹ̀lú Ọlọ́run pé kan sì ń bí Ọlọ́run. àìrárá, kò sí ẹni tí wàá máa bẹ̀ níṣẹ́ náà gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé tó ní sígbà tí wàá máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà. Ọlọ́run làkọ́kọ́, ìránṣẹ́ Ọlọ́run gbogbo wọn ò lè bọ́ Ọlọ́run tí wọn ò lè fi wọ́n kọ̀m̀píà Ọlọ́run. gẹ́gẹ́ mo ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan, mo ní kò sẹ́ni tó lè sin Ọlọ́run, Ọlọ́run ló ń sìn wá. kò sẹ́ni tó lè sin Ọlọ́run, ṣùgbọ́n tó ṣe rí nípa ìbọ̀rìṣà gẹ́gẹ́ bí àpẹẹrẹ mo sọ lẹ́ẹ̀kan. nígbà tí èèyàn bá bọ́ sóko ẹ tó múṣu ẹ tó kó, tàbí tó bọ́ sí ilé ẹ tó fọ́ gíláàsì ẹ tó gbẹ́rù ẹ lọ, wàá tó bá wò ó títí pé kí ló lè ṣe, wàá lọ bẹ Ògún lọ́wọ́ ẹ̀, torí Ọlọ́run ló dá Ògún. ara disciplinary committee tí Ọlọ́run dá ni wípé ókè o tó bá ti ṣe nǹkan báyìí o lọ dá sẹ̀ríà fún wọn tí wọn bá ti jẹ́wọ́. òun ò kí ń gbà bọ̀dẹ̀ tí wọ́n bá báyìí sọ̀rọ̀ pé ṣe nǹkan báyìí tó o gbà, wọ́n á ní kan rán Ògún sónítọ̀ ọ̀hún, kò ní gbàbẹ̀ tẹ́lẹ̀. Ọlọ́run ló fún lágbára ẹ̀. nípa èyí ńkọ́, sísin Ọlọ́run ọba ó yàtọ̀ sí ti ènìyàn pátápátá ló yàtọ̀. ó yàtọ̀, kò dẹ̀ sí ìmọ̀lẹ̀ kan tí wọ́n lè sìn tó dàbí tọlọ́run. a kàn ń fún àwọn ìmọ̀lẹ̀ lóúnjẹ ni, wà fún wọn lóúnjẹ, wà gba jíjẹ, gba mímu, gbẹ̀kúrú, gbàkàrà. tìtorí kíni ẹlòmíì tí àwọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí àwọn ìyá bá dèèyàn mọ́lẹ̀, tó bá dèèyàn mọ́lẹ̀, wọ́n á ní kíni ká lọ ṣe, wọ́n á ní ẹ jẹ́ ká lọ ṣe ìpèsè fún wọn. ìpèsè tá a ṣe yẹn ṣé Ọlọ́run la ṣe fún? a lè ṣe ìpèsè yẹn fọ́lọ́run. àwọn ìyá la ṣe fún, ìyẹn ni àwọn èèyàn ń pèsè pé wọ́n ṣe ẹbọ, wọ́n ṣe gbá, wọ́n ṣàwó. irọ́ ni, ẹ̀bẹ̀ là ń pè é, ẹ̀bẹ̀ àti ètùtù. ọ̀nà bá ti ṣe gígùn ayé rẹ̀ gùn, gígùn ìyègbè tẹ́ ń béèrè yẹn ó jẹ́ ohun tí a fi ń ṣe ètùtù sí ìlú, tí ìlú kó lè rojú, kó lè ráyè, kí àgàntàn wà láàbò sùn, aboyún ilé abíwẹ́rẹ́ tó bá láwọn tó wà lórí àìsàn
tó bá ti jáde báyìí ẹ máa rí gbogbo wọn á jáde ń sìn ni wọn á dìde nínú wọn ẹsẹ̀kẹsẹ̀ náà gbé àkété náà gbé sọnù náà bẹ̀ sí sáré kiri ẹni tó bá ń wọ́ ọmọ tó bá wá tọkàntọkàn tó wá lọ́dún tó tẹ̀lé agbọ́mọ ìwà pàdé ẹ̀ ó ṣàwà fún ètùtù ìlú la fi ń ṣe. ìjọba ṣe ìlú Adó nìkan ni wọ́n ti ń. ìlú Adó Èkìtì yìí nìkan ni Adó lè ṣe gbẹ̀dẹ́ wa. Egúngún ṣe rí egúngún láéláé ló ti wà tí ò bá sí láéláé òyìnbó ò ní sọ fún yín kí mọ́skúrèdì ló ń jẹ́ tẹ́ bá rí i pé àwọn òyìnbó gan nǹkan tó bá ti lè mú nǹkan tán da nǹkan bojú tán da nǹkan bo ara ó ti dé egúngún tẹ́ bá rí àwọn òyìnbó wọn á ṣe wọn ní kinní kan wọn ló ń jẹ́ gbogbo ìlò nǹkan kan ó ti dé egúngún ó ti dé egúngún ó ti dé egúngún. òun ni mo ní ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan mo ní tẹ́lòmíì tí èèyàn bá dúró tó dúró ọjọ́ pípẹ́ tí ò lóyún tó bá wá wọ́n á sọ fún àwọn kan tó máa ṣe látọ̀dọ̀ egún yẹn á bá wá ọmọ yẹn wọ́n á ṣàdúrà fún àdúrà yẹn á gbà á lóyún àbẹ́ni tó lóyún tí ò tètè bí tó bá wá wọ́n á ṣàdúrà fún á bí tàbí ẹlòmíì lè wà kó jẹ́ pé ọkùnrin ló ń bí ṣá kó lóun wóbìnrin tó bá wá wọ́n á ṣàdúrà fún ẹlòmíì dẹ̀ lè bí ó lè jẹ́ pé obìnrin ló ń bí kó fẹ́ ọkùnrin wọ́n á ṣàdúrà fún àbí kíṣẹ́ èèyàn dàrú tó bá wá wọ́n á ṣàdúrà fún wọn tó wà fún nìyẹn. àwọn eégún tó ń nàyàn àwọn eégún ọmọdé ni eégún kan fọmọdé ṣeré bíi kàrétà kan ṣe látijọ́ a máa ń pè kíní kan ní bòbò ìlò àwọn eégún ọmọdé ló ń nàyàn káàkiri àwọn eégún tó ń ṣe ètùtù ìlú ọ̀tọ̀ àwọn tó ń ṣe kí wọ́n fi eré ìdárayá òun ni àwọn tó ń nà wọn káàkiri yẹn ọ̀rẹ́ wọn náà nà kì í ṣe kíní wọn ò nà àjòjì. abẹnugọ̀ngọ̀ ọlọ́run ní jẹ́ kó kẹ́rí ìjà ẹ̀ Ògún wà ó wà níbi tó wà Ògún wà gan tààrà. ọ̀nà wọn àtúwọ̀n tá a bá bẹ̀ wọn ò ní jẹ́ kó ṣe rí nǹkan tẹ́ ń béèrè yẹn tí ènìyàn bá wà ní orí ìdùbúlẹ̀ àìsàn ẹnìkan síìkì wọ́n yẹ síìkì yẹn ẹ wá lọ sílé babaláwo pé kán jọ ẹni o ẹ fẹ́ kára ẹ̀ kó dá o ẹ wá gbé wá tó bá jẹ́ pé àwọn ìyá mi ló wà nídìí ẹ̀ tí ẹ bá bẹ̀ wọ́n tẹ́ ẹ bá lọ lo gbogbo agbára tó Ọlọ́run fún yín tẹ́ fi tú sílẹ̀ ẹ padà jìyà ó bẹ́tà kẹ́ ẹ bẹ̀ wọ́n kán yọ̀ǹda fún yín kẹ́ ẹ tó ṣe èyí tán bá ti lẹ̀ ẹ̀ ní ṣe bólú ẹ bá ṣe àjìyà sí ìdí nìyẹn tá a fi máa ń béèrè pé òkè o ẹni o bóyá oyún tí ò rí o kí ni ká ṣe kí ló wà níṣẹ́ yìí wà ń díẹ̀ ẹ jọ̀ọ́ ẹ yọ̀ǹda fún wa àbẹ́ni tó sì kì í o ẹ jọ̀ọ́ ẹ yọ̀ǹda fún wa a máa ń bẹ̀ wọ́n ni. ṣe rí àwọn tó ń sọ fún yín pé wọ́n bá wọn jà yẹn wọ́n lè pariwo lójú ayé wọ́n á padà wá lálẹ́ wọ́n á wá bẹ̀ wá pé ẹjọ́ wọ́n ti fẹnu kọ́ ẹlòmíà ní ẹjọ́ o a fẹ́ jáde o a fẹ́ lọ ṣe báyìí ẹjọ́ àti jẹun náà wá o ẹ bá wa bẹ̀ wọ́n o kọ́ má bínú sí wa o ìbọn ṣe ń ṣe nìyẹn bẹ́ẹ̀ yóò bá bẹ̀ wọ́n á jìyà ọwọ́ wọn Ọlọ́run gbélé ayé ilé tẹ́ bá ń ṣàkíyèsí kò sí ẹni tó lè wà kó máa ṣiṣẹ́ tí àwọn ìyá yẹn ò bá yọnu sí iṣẹ́ wọn ò ní lọ síwájú tó máa fagídí ṣe wọn máa dàrú ṣáá ni òun lè fi máa ń rí ẹni tó ń ta pure water tó ń kọ́lé tẹ́ni tó ń ta aṣọ tí ò nílẹ̀ ilé àwọn ìyá ló yọnu sí torí èṣù lọ́lọ́run gbówó fún èṣù wá pé àwọn ìyá mọ́ra àwọn ìyá ló bá ń pín owó yẹn ó dàbí èèyàn ń lọ sípò tí ò bá fi ti wọn ṣe wọn á gbà á lọ́wọ́ ẹ̀ lóru mọ́jú òun ní jẹ́ kó débẹ̀ àyùn la ti gbọ́dọ̀ bẹ̀ wọ́n. èmi gẹ́gẹ́ bí ẹnìkan ṣe mọ̀ yí pé gẹ́gẹ́ bí àwọn dókítà olóyìnbó gbogbo wọn ló ní fíìdì èmi náà ní fíìdì tèmi téèyàn bá dúró tó ní ìdádúró ọmọ tó bá wá àábẹ Ọlọ́run àábẹ àwọn ìyá àwa ṣe ewé àtegbò àṣẹ fún Ọlọ́run á gbàdúrà ẹ̀ tàbí ènìyàn ń wáṣẹ́ tàbí èèyàn ń lọ síbi ìgbéga ó fẹ́ ká ràn án lọ́wọ́ sí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn
tàbí tó bá dé tó bá ṣàlàyé tó bá yẹ nǹkan tá a lè ṣe ní aṣọ ìta àbá lè ṣe aṣọ ń gbà a lè ṣe kálukú ló ní fìdí tiẹ̀. Ẹ ṣeun ìyànjú tèmi á kàn gba ọ̀pọ̀lọpọ̀ ni pé ẹlòmíì ignorant máa ń pa ẹlòmíì ibi tó yẹ kó yà sí kò ní yà síbẹ̀ ẹni tí ò bá ti mọ̀nà ó yẹ kó lọ máa béèrè pé ẹ jọ̀ọ́ báwo la ṣe fẹ́ ṣe yìí báwo la ṣe fẹ́ ṣọ̀hún kó béèrè wọ́n máa ń pòwe kan ní abèrè ọ̀nà kì í ṣìnà kò sí ẹni tó wà láyé yìí tí ò ní kádàrá kan tọ́lọ́run kọ mọ́ ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá tẹ́ olú ẹ̀ ò bá ti béèrè ó lè máa lo kádàrá oníkádàrá tọ́lọ́run kọ mọ́ orí bẹ́ẹ̀ ni tó yẹ kó kọ́ṣẹ́ kápẹ́ńtà tó lọ ń kọ́ṣẹ́ sọ̀fíọ̀ pé ó yàtọ̀ síra wọn so á lóun ò rí ṣe ṣùgbọ́n táwọn wọ́n béèrè ní àìwọ orí mi ẹlẹ́dàá mi iṣẹ́ wo lọ Ọlọ́run yàn fún mi tó béèrè wọ́n á ṣàlàyé fún mo kàn bẹ̀ àwọn èèyàn kán má jẹ́ ká sọ ìṣẹ̀ṣe yìí kán má jẹ́ ká sọnù torí ibẹ̀ láyé á padà sí àwọn kan fún àwọn òyìnbó kan tàn wá jẹ wọ́n kàn fi jújù bò wá lójú wọ́n fi gba gbogbo nǹkan wa lọ ṣùgbọ́n ìwọ̀nba wa tá a ṣe mọ́ náà àṣìwà ń bẹ̀ ẹ wo tábìlẹ̀tì tó ń ṣe yìí ebi ewé àti egbò àbí nǹkan náà fi ń ṣe tó wá ń tà fún wa ń bí ìyẹn tá a bá wá lóró ẹ̀ fúnra wa ń kọ́ ẹ̀ báwo la ṣe ṣiṣẹ́ so mo kàn rọ àwọn ènìyàn wa kí wọ́n jẹ́ ká padà sí ìṣẹ̀ṣe wa tá à ń ṣe ẹlẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Dáúdà Lawal Àwíṣẹ ọmọ Àrúwá ní ìlú Adó Èkìtì ibẹ̀ ni Adó Èkìtì ni mo kalẹ̀ sí ní Àwẹ̀délé ẹ ṣé. Àdúrà tí màá ṣe ni pé ní gbogbo orílẹ̀-èdè àgbáyé k'Olúwa ọba kó bá dáwọ́ wàhálà dúró ní Nàìjíríà k'Ọlọ́run bá dáwọ́ wàhálà dúró ní ìlú Adó Èkìtì pàápàá k'Ọlọ́run má jẹ́ ká rógun ká má rọtẹ̀ ká má rí wàhálà ní agbo ilé ẹnìkọ̀ọ̀kan k'Ọlọ́run má jẹ́ ká rí wàhálà ká má rógun kí iṣẹ́ kálukú máa lọ síwájú ẹni tó ti ní kó má yàn kú ẹni tí ò ní k'Ọlọ́run pèsè fún k'Ọlọ́run gbọ́ kálukú lọ síwájú ẹ ṣeun.